Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Mo kí wa lọ́kùnrin àti lóbìnrin láyé káyé tí ẹ ti ń wò mí. Orúkọ tèmi ni TMP, Traditional Medicine Practitioner, Alhaj Adéagbo Kamaldeen Raji, tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Hakikat Global Investment Nigeria Limited nílùú Òṣogbo. Mo ṣe ládùúà fún yín wípé àánú Ọlọ́run ó máa bá yín, ẹ ní dẹni àná. Ẹni bá aráyé fọwọ́ tí gbogbo dáadáa tán ṣe láyé lẹ́yìn náà máa bá wọn ṣe. Iṣẹ́ tí mo fẹ́ fún yìí ẹ má fojú di. Mo drop iṣẹ́ aláyàn kan ní ọ̀sẹ̀ yìí náà ní bóyá jẹta àbí jẹrin. Bó ti jà pé mo ti mú kúrò ńbẹ̀. Nígbà táwọn ọ̀gá mi ní kí n mú kúrò, mo ti mú kúrò ńbẹ̀. Ìyẹn ni mo wá fi ní pé ẹ jẹ́ kí n fún yín níṣẹ́ mi kí n fi rọ́pò rẹ̀ kẹ́ lè rí ọpẹ́ dá. Ọpẹ́ ìdùnnú Ọlọ́run ọba yóò jẹ́ kẹ́nìkọ̀ọ̀kan yóò rí dá. Báwo lẹ ṣe ṣiṣẹ́ yìí bọ́nà bá dí mọ̀yàn táti jẹ àti mú le. Ẹ wo ẹ mọ̀ ẹ máa sọ wípé aṣọ oògùn kan kò jẹ́ àti ṣèyí kò jẹ́ ẹ̀sìn nǹkan kan mọ́. Sọmọ pé níjọ́ tó ti ń bẹ lọ́run kì í ṣe gbogbo àdúrà tó ń bẹ lọ́run lé lórí lọ́lọ́run ọba gbà. Kọ́ wá sọ pé ọbẹ̀ lọ́hùn àdúrà rẹ̀ ò tí gbà wá stọ́ọ̀pù àdúrà ọ̀ṣàdúrà mọ́ ò kírun mọ́. Eré tó mọ yín ojoojúmọ́ ló máa ṣàdúrà, ojoojúmọ́ ló máa sọ oògùn títí ó fi débi tó ń lọ. Tó bá tún débi tó ń lọ náà ó tún kọ̀ǹtínú. Àwọn bàbá wa wọ́n ní iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ, òwò rẹ̀ ọmọ aláṣẹ là. Ẹni tó fẹ́ là nínú ayé yóò ṣiṣẹ́ ni o. Yóò ṣiṣẹ́ yóò sì múra ṣáájò. Bí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run ní jẹ́ wo re yín lọ́wọ́lọ́wọ́. Albarkola al-Qur'an. Tí àwọn ọkùnrin ọba sójà ọmọ dákàn ń bọ́ ṣe díẹ̀ tán gbé ọlẹ̀ tẹ́lẹ̀ yìí fẹ́ ọ díẹ̀ tó gbé ọlẹ̀ tẹ́lẹ̀ yìí fẹ́ ọ. Iṣẹ́ yìí nìkan lọ ṣe. Tí wọn náà bá ń wá obìnrin gidi, iṣẹ́ yìí nìkan lọ ṣe. Tó bá kó ọjà kalẹ̀ táwọn èèyàn kọjá wájú ẹ tá sì ń lọ bẹ́lòmíì rà, iṣẹ́ yìí náà ni ọ lọ ṣe. Nǹkan kan ló wà ń bẹ̀. Ọlọ́run ó sì náà fún ẹ. Kí lá lọ ṣe lọ wá odidi ọ̀gá àyè kó o sì wá àwo funfun. Kó wá mú ọ̀gá àyè yẹn sọ sínú àwo funfun yẹn. Tó bá ti sọ ọ̀gá àyè sínú àwo funfun yẹn wá 1000 owó tà ń ná yẹn 1000 tuntun tí ò dọ̀tí fi máa gba àwọ̀ ọ̀gá yẹn máa fi gbà. Tó bá ti ń fi ń gbà tó bá tásìkò kan tó rí kó ti gbà ó ti hàn dáadáa lára rẹ̀ wá mú ọ̀gá àyè yẹn kó fi owó yẹn mú kú kó lọ sọ sínú odó. Ó wá wá ewé sáwéré pèpè, ewé oríjìn, ewé àjẹ́ ọ̀bàlẹ̀, ewé ajé àti ewé ọ̀là. Sórí mo ṣe kálẹ̀ lẹ̀ yẹn àwọn ewé yẹn lọ́lọ́ wá ó wá gún mọ́ ọ̀gá yẹn. Ó wá wá aṣọ rẹ̀ pé táwọn télọ̀ máa ń gé aṣọ yẹn oríṣiríṣi colored yóò jẹ́ 16 colored kọ́lọ̀ mẹ́rìndínlógún ló wà ní aṣọ yẹn. Lóríṣiríṣi aṣọ yẹn ìrèpé kì í ṣe kọ́pọ̀ jù náà ó gún mọ́. Ó wá wá obì àbàtà kò bá sọ lójú mẹ́rin kò bá sọ lójú mẹ́ta ó yọ ẹyọ kan bẹ̀. Tó bá máa ń jẹ obì ó jẹ èyí tó sá fẹ́rẹ́ díẹ̀ láàrin rẹ̀ tó yọ yẹn àwọn tó kù ó kó sínú ọṣẹ yẹn náà ó gún mọ́. Ó tú lọ́fíńdà bíntù sí dáadáa kò bá ṣẹyọ kan kò bá sí lọ́fíńdà méjì ó wá kó sínú ike funfun tàbí kó o kó sínú àwo funfun. Lágbára Ọlọ́run ó ṣe kòńgẹ́ àánú Ọlọ́run. Sórí owó yẹn ó lọ fi ṣe sàárà ni o. Ó fi ṣe sàárà ni. Lágbára Ọlọ́run ó dúpẹ́. Tọ́nà bá dí ìwọ lọ ṣe wò. Tó bá ti wá ṣiṣẹ́ yẹn tán lẹ́yìn ọjọ́ kẹta ni kó máa wẹ̀.
after 3 days ní kó máa wẹ ọṣẹ yẹn. Ó yìn ọlọ́run ìfẹ́ dánu fún yín lórí ẹ̀, ṣùgbọ́n nǹkan rẹ tó sọnù ọlọ́run ó dá padà. Gbogbo nǹkan rẹ tó ti nù ọ́ ọlọ́run ó dá padà fún ọ. Ọlọ́run nìkan ló ní agbára, la hawlan wala quwwatan illa billahi aliyyil azim. Nọ́mbà mi tẹ́ lè pè mí sí 08037199363 08037199363. Yóò kó tún di ọ̀la tí a tún máa pàdé tó wáyé pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu.